He said this year there will be a reduction in hunger. Owó oúnjẹ ni yóò dínkù ní ọdún 2026. Olùṣọ́-àgùntàn ti ìjọ The Redeemed Christian Church of God ìjọ ìyàpadà ti Kristi, òun náà ni ó ti sọ di mímọ̀ báyìí. Olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè, òun náà ni ó sọ ọ̀rọ̀ ọ̀hún èyí níbi àdúrà ọdún tuntun tó ń gbà fún àwọn ọmọ ìjọ rẹ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà. Níbi tí olùṣọ́-àgùntàn ọ̀hún ti ń gbàdúrà, òun náà ló ti ń sọ lálàyé wípé owó oúnjẹ ni yóò dínkù ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọdún 2026, tó sì tún pé ọ̀pọ̀ àwọn nǹkan òun náà ni yóò wálẹ̀ ní ọdún 2026 tí a wà yìí. Lẹ́yìn tí olùṣọ́-àgùntàn ọ̀hún sọ̀rọ̀, òun náà ni wọ́n gbé sórí ẹ̀rọ ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì ti bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi lórí rẹ̀. Lára àwọn tó sọ̀rọ̀ lójú òpó X tá a túmọ̀ sí Twitter, òun náà láti rí àwọn kan tí wọ́n ti pé bí olùṣọ́-àgùntàn yìí ti gba àdúrà níbẹ̀rẹ̀ ọdún 2025 náà rèé, ṣùgbọ́n tí kò rí bẹ́ẹ̀, tí ọ̀pọ̀lọpọ̀ sì sọ wípé kí olùṣọ́-àgùntàn yìí yéé gba àdúrà kó sì bá àwọn tí wọ́n ń bẹ ní ìṣàkóso ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ ni kí wọ́n ṣe bẹ́ẹ̀, kí wọ́n mójútó ohun tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti ètò ààbò. Bẹ́ẹ̀ ni àwọn kan pé àwọn gbàgbọ́ nínú àdúrà eléyìí tí olùṣọ́-àgùntàn ti ìjọ The Redeemed Christian Church of God, olùṣọ́-àgùntàn Adéjàre Adébóyè tí ó gbà gbogbo ẹ̀ nínú àwọn àlàyé ọ̀rọ̀ àti àdúrà eléyìí tí olùṣọ́-àgùntàn ọ̀hún ṣe. Òun náà ni ó ti ń pé ọ̀pọ̀ oúnjẹ òun náà ni yóò wà ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2026 tí owó tí àwọn èèyàn fi ń ra ohun tẹ́nu ń jẹ yóò sì dínkù jọjọ. Fún àwọn ìròyìn bí èyí sí ẹ kàn sí wa lójú òpó ẹ̀rọ ayélujára gbogbo pẹ̀lú Diamond TV Channel. Ẹ ṣé púpọ̀.